أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. اللهم لا تسلط علينا الشيطان عدوا من أعدائك يرانا هو وقبيله من حيث لا نراه. اللهم بعده منا كما بعدته من جنتك وأيسه منا كما أيسته من روحك إنك أنت أرحم الراحمين. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. Akí Ọlọ́run, agbé Ọlọ́run tóbi, abàbàrà Ọlọ́run, ọba tí kíkí wa tí ó máa jẹ́ tiẹ̀ lọ láíláíláíláíláí, ọba tí kò sí tó yẹ kí èèyàn máa pọ́nlé jùlọ tó tayọ Ọlọ́run, ọba tó yẹ sí pé kò sí tó yẹ kí èèyàn máa dúpẹ́ fún jùlọ tó tayọ òun Ọlọ́run, ọba tó yẹ sí pé bá a bá jí lóru, bá a bá wà lọ́sàn-án, kò sí tó yẹ ká máa ṣe tiẹ̀ jùlọ tó tayọ Ọlọ́run. Ọba ó dá wa nítorí ká lè ṣe tiẹ̀, ó dá wa nítorí ká wá fàyè wa bùn òun Ọlọ́run. Ọlọ́run jẹ́ á lè ṣe tiẹ̀, Ọlọ́run jẹ́ á lè máa gbé ọ tóbi, Ọlọ́run jẹ́ á lè máa bàbàrà rẹ, jẹ́ á lè máa fàyè wa kí wọ Ọlọ́run. Adúpẹ́ Islam, adúpẹ́ àlàáfíà, adúpẹ́ oore rírí jẹ rírí mu, adúpẹ́ oore bíbẹ́gbẹ́ pé, adúpẹ́ oríṣiríṣi oore tí ó jọra wọn tó ṣe fún wa. A yìn ọ́ lógo, a gbé ọ tóbi, bó fẹ́ bóyá sí pé a lè kí ọ ní dèdè bó ti tó. Gbogbo bá gbára wa bá ti mọ mọ́ṣá gbà lọ́wọ́ wa bẹ́ẹ̀. Àwa dúpẹ́ tọdún tó ní oṣojú wa. Ọlọ́run jẹ́ aṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, jẹ́ á máa rí wọn ṣe nínú Islam, jẹ́ á máa rí wọn ṣe nínú imani, jẹ́ á máa rí wọn ṣe nínú ihsan. Ọlá la ilaha illallahu, ọlá Muhammad Rasulullahi, ọlá sallallahu alayhi wa sallam. Gẹ́gẹ́ bí àṣà wa ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ tá a máa yọjú síra wa fún tafsiru al-Qur'an, tó ń tí pé ọdún ń bẹ níta, a ní ṣàìránra wa létí ráńpẹ́, kódà bí òní tó dèdè bá ti máa bára wa sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ má jẹ́ á pa á jẹ ká tiẹ̀ wí nǹkan kan nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba, ká tún fi ránra wa létí Ọlọ́run ṣe ayyamu tashriq tí a ti bẹ̀rẹ̀ rẹ̀ látòní, àwọn ọjọ́ mẹ́ta tí máa tẹ̀ lọ́dún. Ayyamu akilin wa shurubin, ọjọ́ jíjẹ múmu ni wọ́n. Wa dhikri lillahi ta'ala, ọjọ́ ìrántí Ọlọ́run ni wọ́n. Bá a bá ti ń jẹ, bá a bá ti ń mu, tá à ń jẹran, tá à ń kiri ọdún, tá à ń pera wa, tá à ń yọ̀, bẹ́ẹ̀ náà látùmọ̀ ara wa létí Ọlọ́run. A gbọ́dọ̀ gbàgbé Olúwa, torí ẹ́sẹ̀nsì ọdún gangan náà ni pé kó dá ẹ̀mí wa padà sọ́dọ̀ Ọlọ́run láti lè fi dúpẹ́. Ẹ já fi kan nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba, ibi tá a bá kí ó dé ká fi bọ́ra wa. Òun ni àyà tọ́lọ́run ti ń sọ pé afaman kana ala bayyinatin min rabbihi wa yatluhu shahidun minhu wa min qablihi kitabu Musa imaman wa rahmatan ulaika yu'minuna bihi wa man yakfur bihi minal ahzabi fannaru maw'iduhu fala taku fi miryatin minhu innahu al-haqqu min rabbika walakinna aktharan nasi la yu'minun. Nígbà t'Ọlọ́run ti sọ̀rọ̀ àwọn kèfèrí àtà ìgbọ́jọ́ kan yìí wọ́n gbọ́, tẹ́síkè dodo iṣẹ́ wọn,
gbogbo làálàá wọn gbogbo kúkú wọn nítorí ayé nìkan ni wọn gbàjọ́ kan ìgbọ́ tó ní ulaika alladhina laysa lahum fil akhirati illa an-nar gbà tí wọn ò ti gbàjọ́ kan ìgbọ́ àwa náà ò ní fún wọn níjọ́ kan yìí ọlá àjọ náà ẹ̀san ọjọ́ náà kò ní í jẹ́ tiwọn gbogbo bó bá tilẹ̀ wù kí kèfèrí ọ̀nà ìsì tó láyé ẹni tí ó bá ti gbọ́ lọ́n gbọ́ laysa lahum fil akhirati illa an-nar iná nìkan lẹ̀san wọn tó bá dọjọ́ kan yìí wa habita ma sana'u fiha gbogbo nǹkan bá gbélé ayé ṣe nínú wàhálà ó ti di iṣẹ́ àṣedànù wa batilun ma kanu ya'malun gbogbo iṣẹ́ wọn ọlọ́run níṣẹ́ náà bàjẹ́ ọlọ́run á tẹ̀síwájú nú ọ̀rọ̀ èyí tó wí iná la fẹ́ fi dára lẹ́kọ̀ọ́ lé ní láàrin pẹ̀lú ògo ọlọ́run 30 minutes kò ní pẹ́ nítorí activities ọdún tó wà ń ta ọlọ́run ní afaman kana ala bayyinatin min rabbihi ẹni tí ń bẹ lórí àmọ̀dájú lérí báyínà látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ẹni tó dúró lórí ẹ̀rí ẹni tó dúró lórí bó ti yẹ kí nǹkan rí látọ̀dọ̀ ọlọ́run ọba ẹ̀ tí ń ṣẹ̀sìn bó ti yẹ à ń bọ̀ wá sọ kí ni ń jẹ́ báyínà wà min rabbi látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ wà yatluhu shahidun minhu ẹlẹ́rìí látọ̀dọ̀ ọlọ́run ọba náà tún wá ń tẹ̀lé àbí tún wá ń kí fún wa min qablihi kitabu Musa tírà nàbì Musa sì tún sí wá síwájú òun ìyẹn ni pé òun gangan láti dájú látọ̀dọ̀ ọlọ́run ọba ó tún lẹ́lẹ́rìí títún jẹ́rìí sí iṣẹ́ rẹ̀ confirmation di méjì confirmation kẹta tó tún wà fún lórí ẹ̀sìn rẹ̀ ni pé kìí ṣòun làkọ́kọ́ tírà nàbì Musa náà ti ṣáájú tí ń confirm tí ń jẹ́ níṣẹ́ àti tí ń ṣe lẹ́sìn tírà nàbì Musa tó yẹ sí pé imaman agbé ìkalẹ̀ ní tírà tí ṣáájú táwọn èèyàn ń tẹ̀lé wa rahmatan tó sì jẹ́ ìkẹ́ ulaika yu'minuna bihi àwọn tó bá dì í mú bẹ́ẹ̀ àwọn náà gba tírà náà gbọ́ wa man yakfur bihi minal ahzab gbogbo ẹnikẹ́ni nínú ìjọ gbogbo ọ̀ràn kíran tó bá ṣàyè gbàgbọ́ pẹ̀lú ìwé yìí pẹ̀lú gbogbo ń tá a sọ yìí fannaru maw'iduhu iná ni ó padà sí kò sí tí ó jẹ́ ní táfi jẹ́ ní yàtọ̀ tayọ ná fala taku fi miryatin minhu má wàá ṣe iyèméjì nínú ọ̀rọ̀ tá a sọ yìí má ṣe iyèméjì nínú tírà tá a fún ọ innahul haqqu min rabbika kàntóró ń lòdodo látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ walakinna akthara an-nasi la yu'minun ọkàn ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn kì í gbàgbọ́ ẹ jẹ́ á tún àyà yìí tú níbàámu pẹ̀lú oríṣiríṣi ìtumọ̀ táwọn àfáà fún àwọn àfáà onímọ̀ ẹ̀rí pé àwọn ọ̀rọ̀ náà jọ bí òwe ta ni wọ́n ń bá wí kí ni ìtumọ̀ ẹlẹ́rìí kí ni ìtumọ̀ àrídájú oyè àwọn àfáà ń tafsiri lọ lọ́tọ̀ọ̀tọ̀ kí al-Qur'ani àbùnbù tán ni omi rẹ̀ àmúmú tán ni kálukú ọbẹ̀ wọnú odò ọbẹ̀ yóò sì wá rẹ̀ tì yóò rí kóhun kéré nínú ọ̀rọ̀ tọ́lọ́wọ́n ọba sọ nínú àgbọ́yé rẹ̀ wẹ́dú rẹ̀ níwẹ̀ tán bọ́rọ̀ ọlọ́wọ́n ọba ṣe rí nìyẹn kì í sọ̀rọ̀ ẹ̀dá ó fi jẹ́ sí pé ka Kùránì nígbà míì àyà tẹ́ ti gbọ́ bá tún gbọ́ njọ́ mi yóò bá tún dàbí gbà pé ẹ̀gbọ́ rí tún máa ń pè ṣe ìgbọ́ àyà yìí ni torí yóò túmọ̀ sí àwọn ìmọ́lẹ̀ kan sínú ọkàn yín àtàwọn túmọ̀ tuntun nínú mọ̀nà ọlọ́mọṣà fi ìmọ́lẹ̀ al-Kùránì mọ́ṣà tán sí wa ní ọkàn ọlọ́run sọ pé afaman kana ala bayyinatin min rabbihi ẹni tí position rẹ̀ rí báyìí ọlọ́run fẹ́ fi nǹkan kan wé nǹkan kan inú èdè lárúbáwá ẹni pé comparative speech àbí comparative expression tá a bá fẹ́ expression tá a gbé jáde tá a fẹ́ fi compare nǹkan méjì síra wọn ṣé ẹ fẹ́ fi rú èèyàn tí situation rẹ̀ rí báyìí ṣé ẹ fẹ́ fi wé tẹni tí ẹ ò rí bẹ́ẹ̀ ni àmọ́ nígbà míì tí lárúbáwá bá sọ̀rọ̀ wọn ó sọ alákọ̀ọ́kọ́ wọ́n bá dákẹ́ ń bí ẹlẹ́ẹ̀kejì nígbà tán bá ti mọ̀ pé ó ti yé yín lárúbáwá máa rí láì lórí pé ó ti yé ni tí ń bá sọ púpọ̀ ṣe mọ̀ kí wọ́n ní àbọ̀ ọ̀rọ̀ làásọ fọmọlúwàbí tó bá dénú rẹ̀ yìí dodindi nítorí pòun náà ti lábọ̀ ní inú rẹ̀ ẹni tá a bá ti ń bá sọ̀rọ̀ tautology ni ká ṣẹ̀ṣẹ̀ máa rìpíìtì ọ̀rọ̀ débi níta ti mọ̀ pé ó ti mọ̀ tẹ́lẹ̀ ká tó máa tún dá padà lárúbáwá yìí fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn tó bá mọ̀ ọ̀rọ̀ sọ ìjìnlẹ̀ ọ̀rọ̀ bí kọ́lọ́wọ́n bó sọ pé amman huwa qanitun ana al-layli sajidan wa qa'iman yahdharu al-akhirata wa yarju rahmata rabbih qul hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun innama yatadhakkaru ulul albab amman huwa qanitun
ẹni tí ń sin lọ́hún ẹni tó pẹ́ lérí ìdúró tí ń sin lọ́hún là ń pè ní qanitu amman huwa qanitun ana al-layli ó dúró ń sin lọ́hún ọpẹ́ ń bẹ̀ kò sí di ńlẹ́bọ̀rọ̀ ana al-layli ní òru sajidan ó ń forí balẹ̀ fọlọ́hún wa qa'iman ó tún dìde fọlọ́hún yahdharu al-akhirata ń fi ń sá fún ìyà ìjọ kan ìjọ alkiyama wa yarju rahmata rabbih ń sì ń wá ìkẹ́ látọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀ ń ṣe gbogbo wàhálà yìí nítorí kí àjọ kan èèyàn má bàa jẹ́ àti pé kó lè rí àánú kó lè rí ìkẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Ọlọ́run wá dá lé ń bẹ̀ tó sì fẹ́ sọ ni pé ṣé ẹ lè fẹ́ ní ìwẹ́ ni tí ò rí bẹ́ẹ̀ ṣé ẹ lè fẹ́ ni tí ń jí lóru tí ń ṣe wàhálà wẹ́ ni tí ò jí lóru tí ń sùn fanfanfan mọ́júmọ́ a lè túwìtì wọn bákan náà a lè fún wọn ní treatment kan náà ẹni tí ń ṣe wàhálà àtẹni tí ò ṣe Ọlọ́run wa ni ṣé ẹ fẹ́ fẹ́ ni tí ń ṣe wàhálà ó wá ròyìn wàhálà tí ń ṣe ó wá dákẹ́ ńbẹ̀ ṣé ẹ fẹ́ fi wé ó sì dákẹ́ ńbẹ̀ yẹn ni pé kò láfiwé ẹ lè fẹ́ ni tí ò ṣerú ẹ̀ wé òun irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lọ́lọ́run tó sọ níbi tí akéwúdélé ni ó ní afaman kana ala bayyinatin min rabbih ọ̀nà tá a fi tu tí ó fi yọmọ Yorùbá ni wípé afaman kana ala bayyinatin min rabbih ta lẹ fẹ́ fi wé ẹni tó jẹ́ sí pé kana ala bayyinatin min rabbih ó rí àrídájú látọ̀dọ̀ Ọlọ́run ọbẹ̀ ó dẹ̀ dúró lé lérí kí ni túmọ̀ báyìí náà àwọn àfọ̀n mímọ̀ kan nínú àwọn àfọ̀n tafsiri ní báyìí náà bẹ̀ yẹn òun ni albayan àti burhan àrídájú al-aqliya al-adilla wal-burhan al-aqli àrídájú nù làákàyè common sense gẹ́gẹ́ sọ fún pé kò yẹ kó máa ṣẹbọ Qur'an kankan kò nígbàgbọ́ nù Qur'an kò tí ìrà díṣẹ́ ànábì kankan òjíṣẹ́ kankan ò tí ì jíṣẹ́ fún bẹ́tọ́ pọ́lọ́ tí ẹ náà ń sọ fún wípé kò yẹ ká máa forí balẹ̀ fóòṣà kò yẹ kó jókòtà la máa forí balẹ̀ fún káwá létí odò kan ká máa lọ forí balẹ̀ ńbẹ̀ ká máa gbé tutù kan fẹ́nìkan kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí wọn tí wọ́n pọ̀ wọ́n sì kù láyé wọ́n pọ̀ nínú àwọn olóyìnbó jẹ́ pé kò gba Kùránì gbọ́ kò gba díìsì kan gbọ́ kò gba nǹkan kan gbọ́ kódà kò gba Bíbélì gbọ́ kò gba ìwé kankan gbọ́ àmọ́ tóun ti bẹ́ẹ̀ kọ́ ṣẹbọ bìmánà ẹbọ bìmánà wípé ká máa lọ forí balẹ̀ fóòṣà ni yóò wò kérò irú rọ́bìṣì wo nìyẹn yóò wo òkúta tẹ̀ ń forí balẹ̀ fún àtẹ̀kù tẹ̀ ń tọ́ sí ilé rí pé ṣe mọ́ tẹ̀ ń ṣe ṣá pé ẹ̀ lajú kánà alábàyí náà ọpọlọ làákàì báyìí náà nù làákàì gẹ́gẹ́ ti sọ fún un pé kò yẹ kó rí bẹ́ẹ̀. wáyẹ̀ tìlúùhù ní tó tún wá tẹ̀lé tàlà abẹ yẹn wọ́n tú ní tìtìláwà ń pé ká ké Kùránì wọ́n tú níbi máa nà pé wáyẹ̀ tìlúùhù ọ wá tẹ̀lé yẹn ni pé ní tó tún kàn án nípa fún ẹ̀rí tó kọ́kọ́ rí lẹ̀ rí làákàì wáyẹ̀ tìlúùhù ẹ̀rí kan tó wá tẹ̀lé rí làákàì tó níyẹn ṣáhìdùn mínú òun lè rí látọ̀dọ̀ Ọlọ́run ọba ẹlẹ́rìí látọ̀dọ̀ Ọlọ́run ọba tí ń já Qur'an ó ṣẹ̀ṣẹ̀ wá kàn pa fún pé bẹ́ẹ̀ ni tòótọ́ kò yẹ ká máa forí balẹ̀ fóòṣà bẹ́ẹ̀ ni tòótọ́ kò yẹ ká máa lọ júbà nǹkan mi lẹ́yìn Ọlọ́run kò yẹ ká máa júbà jẹ́ kò yẹ ká máa júbà oṣù kí mo júbà ẹ̀yin tẹ́ láyé Ọlọ́run ló láyé kì í ṣe àwọn ohun nítumọ̀ wáyẹ̀ tìlúùhù ẹ̀rí láti inú Qur'an ṣẹ̀ṣẹ̀ wá tẹ̀lẹ́rìí ọpọlọ tó ti ní ṣáhìdùn mínú ẹlẹ́rìí tí ń jẹ́rìí látọ̀dọ̀ Ọlọ́run ọba ìbéèrè wa ni pé èyí ṣe tẹ́ ní wáyẹ̀ tìlúùhù ẹ̀yin tẹ́ tú báyìí nínú ẹ̀yin àfa wa torí nínú wọn ni al-Imam Fakhruddin Razi wa ó ní ìtumọ̀ yìí lòun sọpọ́tì tóun nínú Mafatihul Ghaibi rẹ̀ ẹ̀yin tẹ́ tú báyìí èyí ṣe tẹ́ tú bẹ́ẹ̀ nítorí wípé wáyẹ̀ tìlúùhù báyìí náà lọ́lọ́run sọ wọ́ọ̀dù báyìí náà nínú èdè Lárúbáwá abo ni torí Lárúbáwá ní pronoun tán lò fabo lọ́tọ̀ wọ́n ní pronoun tán lò fún akọ lọ́tọ̀ gẹ́gẹ́ bó náà ṣe ń lo pronoun ọkùnrin lọ́tọ̀ pronoun obìnrin lọ́tọ̀ so gbogbo nǹkan kí nǹkan tí a bá ń sọ̀rọ̀ rẹ̀ pronoun kọ̀ọ̀kan tó ṣe déédéé rẹ̀ máa ń wà fún nínú èdè Lárúbáwá ṣé takọ ni ṣé tabo ni tọ̀bà yìí náà tù ẹ̀yin náà rí kó ní ta àwọn ẹlòmíì ẹ̀rọ àwọn ọmọbìnrin kọ̀ọ̀kan tí wọ́n máa jẹ́ báyìí náà ní ọ̀dọ̀ wa ní ilé náà pé báyìí náà tù ló kọ rẹ̀ báyìí náà tù ló kọ tá a sọ mọ̀ èyí nítorí tù tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n á máa fi sọ ọmọbìnrin ló kọ so báyìí náà tù èdè yẹn èdè abo ni èyí ṣe tẹ́ wá ní wáyẹ̀ tìlúùhù in tó tún wá tẹ̀lé àrídájú tó ti rí látọ̀dọ̀ Ọlọ́run ọba ní ṣáhìdùn mínú ẹlẹ́rìí látọ̀dọ̀ Ọlọ́run hù yẹn akọlà á lò fún àìlò fabo abo sì ní báyìí náà tù ájá sí pé tutù ní tukutu wọn láwọn ò tún tukutu o èdè Lárúbáwá náà máa gbé wá bẹ́ẹ̀ ó dẹ̀ kọ̀rẹ́kìtì tó tọ́ ní èdè Lárúbáwá kán lo pronoun akọ fabo nígbà míì àbí kán lo pronoun abo fún akọ nígbà míì nígbà wọn máa ṣe bẹ́ẹ̀ wọn a máa ṣe bẹ́ẹ̀ nígbà tán bá ṣe i'tibarul ma'na
bayinatu ó ní synonym kan nínú èdè Lárúbáwá tí ń jẹ́ al-burhan àbí al-bayan wọ́n wá consider synonym ẹ̀ lára ẹ̀ wò nǹkan wọ́n máa consider synonym ẹ̀ synonym yẹn ń jákọ èdè yẹn gangan ń jábo a máa wá lo pronoun akọ fún èdè tí ń jábo yẹn tán bá ní kí ló dé á ní bẹ́ẹ̀ ni òun kọ́ là ń wò mọ́ synonym ẹ̀ kan tó pamọ́ tóun ń jákọ la consider lára ẹ̀ gbogbo ẹni tí ń ké ẹ̀kọ́ ìmọ̀ náhù ti gbọ́n tí ń sọ yé yìí tí ń sọ yìí àpèjúwe irú ẹ̀ nínú èdè Lárúbáwá ni nínú èdè Lárúbáwá a máa lórú ẹ̀ tí akọrin kan kọrin pé wahan lisalima thumma wahan hiya limuna law anana nilinaha hiya limuna law anana nilinaha ya laita ainaiha lana wafaha bithamani nurdi bihi abaha inna abaha wa abaha qad balagha fil majdi gayataha. Wọ́n lọ dáná ni wọ́n ròyìn ọmọbìnrin táwọn fẹ́ nípa ẹ̀ bá sì yọ̀ǹda rẹ̀ fún wa wọ́n wá ń kọrin fún wọn bẹ́ẹ̀ ẹ yọ̀ǹda Sálímọ́ fún wa bithamani nurdi bihi abaha pẹ̀lú iye díẹ̀ tá a bá ti fún bàbá rẹ̀ ẹjọ́ tẹ̀ yín lọ́rùn ìyẹn owó erí. Inna abaha nítorí àmọ́ dààmú lérí Sálímọ́ ní pé abaha bàbá tó bí wà abaha àti bàbá tó bí bàbá ẹ̀ náà. Kọ́díbà làgá fìlímẹ́jìdì gayataha àwọn bàbá ẹ̀ gbogbo àwọn tó sẹ́ẹ̀lẹ̀ wọ́n dógóńgó gíga al-majdu majidu ní glory gíga kí òun ní ipò tó tóbi. Wọ́n á ní majidu sẹ́yìn pé tó yẹ kó wí ní iná àbá kọ́díbà làgá fìlímẹ́jìdì gayatahu nítorí yẹ kó wí nù pé wọ́n ti dógóńgó gíga gayatahu ló yẹ kó wí wọ́n á ní gayataha ó lo ha fún majidu yẹn dẹ̀ ní akọni nínú èdè Lárúbáwá àyífa bo pronoun abo àyílò fún èyí ṣe tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n máa sọ bẹ́ẹ̀ nítorí pé majidu yẹn a consider òun mọ́ synonym ẹ̀ là ń wò lára ẹ̀ tí ń jẹ́ àrùtìbátù la wá wò lára ẹ̀ tá a fi lọ́ọ́ lo ha fún wọn máa wí bẹ́ẹ̀ nínú èdè Lárúbáwá wọ́n á ní irú yìí tán ti máa wí nínú èdè Lárúbáwá yẹn náà al-Qur'an fi sọ̀kalẹ̀ wọ́n ní ajásí pẹ̀rú ẹ̀ náà lọ́lọ́run sọ ń bí pé afaman kana ala bayyinatin min rabbihi ẹni tí ń bẹ ṣẹ́ fẹ́ẹ́fẹ́ nìkan wẹ́ni tí ń bẹ lérí àmọ̀dájú làákàyè látọ̀dọ̀ ọba tó dáa wáyẹ̀ tìlúùhù ẹ̀rí mi tó tún wá tẹ̀lé ti làákàyè tó ti kọ́kọ́ ní pé kò yẹ kíyàn máa ṣẹ́ bọ́ kò yẹ kíyàn ó ṣàìgbàgbọ́ pé ìjọ kan ń bọ̀ wá tọ́lọ́run ó ṣèṣirò gbogbo ntí ó fún wa láyé ìṣẹ́ni tó lówó ṣé yóò kàn wá lọ free lásán bẹ́ẹ̀ tó bá dijọ́ àkìyámọ̀ kò ní í ṣèṣirò gbogbo owó tó ní ni kílé tọ́lọ́wọ̀n wá fáwọn kan lówó ọ̀hún ìlàkàyè tí ń bá wa sọ gbogbo eléwọ̀n yìí tẹ́lẹ̀ kó tó di pé Kùránì wá kọ̀ǹfàmù ẹ̀ ṣẹ́ni tó nírú làákàyè yìí wáyẹ̀ tìlúhù ṣàhídùn minhu tẹ́lẹ̀ rí al-Kùránì wá tó wá kọ̀ǹfàmù ẹ̀ tó wá tẹ̀lé fún un. wa min qabli kitabu Musa imaman ṣáájú al-Kùránì náà tírà kan ti kọ́kọ́ sọ̀kalẹ̀ rí tí ń jẹ́ tírà Nabi Musa ìyẹn àtàwọ́rá imaman tá a sọ̀ kalẹ̀ láti lè jẹ́ ṣáájú ń tẹ̀lé ọ tírà ṣáájú ń tẹ̀lé ọ tírà tẹ́ gbé síwájú báyìí kẹ́ tó sọ̀rọ̀ pé ẹjẹ́ kọ́rọ̀ Ọlọ́run ó ṣáájú gbogbo nǹkan náà kí lọ́lọ́run ọba sọ kí làwọn ànábì Ọlọ́run ọba sọ imaman nù iwájú ló wà tẹ́ ń tẹ̀lé kìí ṣe pẹ́yìn lẹ́yìn iwájú tẹ́ ń fà lẹ́yìn pé bí tá a bá ń lọ al-Qur'ani ọ lọ kẹ́ máa lò síbi tí ẹ bá ń fẹ́ tẹ́ ẹ máa lò síbi ìfẹ́ nú. wa min qablihi kitabu Musa àti sọ tírà Musa kalẹ̀ ṣáájú náà tóun náà ń ṣẹ̀rí imaman láti lè máa lídìí wa rahmatan kọ́dẹ̀ máa jẹ́kẹ́ àtàánú látọ̀dọ̀ Ọlọ́run ọba. Àwọn ní ìtumọ̀ rẹ̀ nìyẹn ní ọ̀dọ̀ àwọn. Ulaika yu'minuna bihi àwọn tó bá gba gbogbo ń tà ń sọ yìí gbọ́ tí gbogbo qualities yìí wà lára wọn. Ìyẹn ni pé wọ́n ní báyìí náà ọpọlọ látọ̀dọ̀ Ọlọ́run ọba wọn. Kùránì náà tún dé ó tún confirm ọpọlọ wọn pé ṣírò bẹ́ẹ̀ ṣe ròyìn náà lórí kò yẹ kí wọ́n máa sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run. Ó di méjì tírà Nabi Musa náà ti wà tẹ́lẹ̀ rí tóun náà ti dá wọn lẹ́kọ̀ọ́ yìí. Ulaika yu'minuna bihi irú àwọn bẹ́ẹ̀ wọn ò ní ṣàìgbàgbọ́ sí ọ̀rọ̀ Ọlọ́run ọba yìí. Àwọn tí wọ́n tú bẹ́ẹ̀ wọ́n lápèjúwe àwọn táwọn rí bẹ́ẹ̀ ni pé ṣe bí irú àwọn Abdullahi bin Salam àwọn tí
ó jẹ́ Júù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká ànábì ó tó dé Madina nínú àwọn àkọ́kọ́ Júù tó kọ́kọ́ gba Islam ńlọ́wà èèyàn ńlá sì ní láàrin àwọn kèfèrí tán jẹ́ Júù ní Madina nígbà tó gba Islam Allahu Akbar níjọ́ tó gba Islam Madina nígbà tó kọ́kọ́ rà ànábì sójú ó nígbà tó ń gbúrò nǹkan wọn ní tí ń bọ̀ òkìkí ti kàn Madina torí àwọn sàábé kan ti kọ́kọ́ ṣe hijira táwọn ti wà Madina àwọn ará Madina náà tán jẹ́ Ansọ́rù kan ti kọ́kọ́ wá bá ànábì Maka tán wá ṣe Bay'atul Aqaba alákọ̀ọ́kọ́ tán gba Islam wọ́n tún wá lẹ́ẹ̀kejì lọ́dún tó tẹ̀lé wọ́n tún ṣe Bay'atul Aqaba ẹlẹ́ẹ̀kejì wọ́n tún gba Islam wọ́n tún pọ̀ sí Islam tí ń spread ní Madina tó ti dẹ̀sìn tó ti gbalẹ̀ ó kú ká ànábì ọlọ́ọ̀bá wọn ànábì ti fa àwọn sàábé kan ránṣẹ́ ẹ̀yẹn máa lọ kọ́ wọn lálùkùránì lọ. Gbà tí ànábì gangan wà lọ fúnra rẹ̀ ìròyìn àti ìfẹ́ àti gbogbo ẹ̀ ti wá wà nílẹ̀ ṣẹ́ mọ̀ pé ayé ò tí ì dá ayé fọ́tò nǹkan àti rí méje ẹ̀ wọn ò tí ì mú pé ṣé góòdì lọ́lọ́run fi dáa ní tí gbogbo yín ṣàpọ́nlé rẹ̀ tó báyìí. àwọn tán mọ̀ ọ́n láti Mọ́kà náà tí ń lọ ròyìn ẹ̀ látọ̀ nígbà tán dọ̀hún pé ànábì ń bọ̀ wá gọ̀ nígbà dé ànábì ẹ̀mí gbogbo wọn ti wà ń bẹ̀ kódà àwọn tí ì ṣe mùsùlùmí tán sì jẹ́ Júù ní Madina àwọn náà fẹ́ rí i. Gbà tá ànábì ó wá dé Madina iyì pọ̀ àpọ́nlé pọ̀ Abdullahi bin Salam nígbà tóun dúró tóun lọ wò pé òun náà fẹ́ rí òun fẹ́ wòran Júù lòun o àfa àgbàdẹ ni nínú àwọn Júù tó mọ̀wé dáadáa nínú àwọn tó mọ tírà dáadáa tó jẹ́ àfa àwọn ńlá Abdullahi bin Salam wa ńlọrun náà wá jáde lọ́lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam pé ẹjẹ́ àwo bó ṣe rí ẹjẹ́ àwo nǹkan pánlé ó nígbà tóun rí òun lójú rẹ̀ ojú yìí ó jojú òpùrọ́ o ojú yìí ò jọ ojú òpùrọ́ rárá olóòótọ́ èèyàn kan lẹ́nu ìyọ́ jẹ́ àkọ́kọ́ ọ̀rọ̀ tóun kọ́kọ́ gbọ́ lẹ́nu ẹ̀ ní pé afṣu salam ẹ̀yin yẹn ẹ máa tán sálámà ká ẹ máa fọ́n ọ̀là ká ọ̀rọ̀ rí ní ẹjọ́ wà lẹ́nu yín wasilul arham ẹ máa sokùn ẹbí pọ̀ wasallu bil layli wan nasu niyam ẹ máa dìde lóru kí ẹ máa kírun wa atimu ta'ama ẹ máa fáwọn èèyàn ló ń jẹjẹ òun gbádùn ọ̀rọ̀ náà pé ẹni bá fẹ́ báyé jẹ́ kàn ní máa sọrú ọ̀rọ̀ báyìí ẹni bá fẹ́ kó jọjọ ń tipa tí ẹ̀ ń pàdánwò yẹn lọ́kàn wá lé nì àwọn tó bá fẹ́ kó ìjọjọ ń tipa wọ́n ó try gbogbo ọ̀nà láti yọ ọmọ lábẹ́ òbí ẹ̀ láti yọ lábẹ́ àfa rẹ̀ òun ò ní dọ́mọ kéwù kan ní kò ní lè ṣe wàhálà ká dálé kéwù lẹ̀ ká làágùn ká kọ́ wàhálà táwọn tá máa dálé kéwù lẹ̀ máa ṣe kò ní lè ṣe àwọn wáàsí kan tá a fi yọ ọmọ kan lábẹ́ àfa rẹ̀ tó ṣe wàhálà fún un ní ọmọ ṣe ẹ tí wọn kí lè wàásù àwọn èèyàn dọ̀tá ara wọn ni anabi yóò wàásù àwọn èèyàn dọ̀tá ara wọn anabi tuntun sọ fún pé àwọn èèyàn kan máa sokùn ẹbí wọn papọ̀ ọ̀pọ̀lọpọ̀ bí táwọn èèyàn níjọ́ tá anabi ń sọ̀rọ̀ yìí kèfèrí ni wọ́n èèyàn wo ni ọ̀sán níjọ́ tá anabi níjọ́ tọ́lọ̀ nígbà anabi dìde tí wàá sọ pé gbogbo ẹbí mi pátápátá mùsùlùmí ni wọ́n òun náà ṣẹ̀ṣẹ̀ di mùsùlùmí tiẹ̀ ni ó lè jẹ́ òun nìkan ṣe mùsùlùmí ní gbogbo ẹbí rẹ̀ Kùránì sì ń sọ̀kalẹ̀ láti Mákà ní Kùránì ti ń sọ fáwọn sàhábà àwọn mùmínì ìjọ náà pé ẹ máa sokùn ẹbí yín papọ̀ àwọn màkìyàtù lókùn ẹbí lọ́pọ̀lọpọ̀ ayé òkùn ẹbí bá wa ń pé ẹ ṣe dáadáa sáwọn òbí yín àwọn òbí yín tán sọ ń jọ náà pé wa qada rabbuka allā ta'budu illā iyyāhu Mákà ló ti sọ̀kalẹ̀ wa bil walidayni ihsānan àwọn òbí tán sọ ń jọ náà kèfèrí lọ́pọ̀lọpọ̀ wọn ìyẹn ló jẹ́ kí mẹ́sẹ̀jì ànábì olójútu pé kọ̀ wá bayé jẹ́ kọ̀ wá da ẹbí rú ó fẹ́ fòdodo múlẹ̀ ni kọ̀ wá sọ ọ̀rẹ́ dọ̀tá ara wọn kọ̀ wá sọ bí àtọmọ dọ̀tá ara wọn kọ̀ wá bẹ bí àwọn èèyàn jẹ́ kọ̀ wá dalé ayé àwọn èèyàn rú òun gẹ́gẹ́ ní tún pèpè sí bí àjọṣe òun gẹ́gẹ́ ní pèpè sí bí káyé ó dùn káàrin wo tó tí ń sọ pé ẹ má gbàgbé lákúlá as'alukum alayhi ajran illa al-mawaddata fil qurba àjọṣe ẹbí ni mi ò fẹ́ ó bàjẹ́ ẹ má gé mi kúrò lára ẹbí mi ànábì náà tún sọ bẹ́ẹ̀ fáwọn kèfèrí Mákà sallallahu alayhi wa sallam kí mo fẹ́ lò Abdullahi bin Salam ní òun rójú ànábì òun ni pé ojú yóò jojú òpùrọ́ ọ̀rọ̀ tóun tún wá kọ́kọ́ gbọ́ lẹ́nu ẹ̀ gẹ́gẹ́ bí àfà tó ti mọ tíra tọ́lọ́run ti sọ̀kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tíra ànábì Musa tó ké tó yanjú ọmọ Talmudu ọmọ àtàwọ́rá ọmọ gbogbo òfin ànábì Musa àǹgbà tóun wá ń gbọ́ ọ̀rọ̀ yóò ń kẹ́ ọ̀rọ̀ irú ọ̀rọ̀ táwọn ànábì ọlọ́mọ sọ náà ni ọba yé jẹ́ kan ẹni tí ń wá tension tó ń wá followers ń tipa kì í sọ ọ̀rọ̀ báyìí ó jẹ́ kọ́kọ́ kan òun mọ̀ ọ̀rọ̀ nígbà tó yá òun lóun láwọn ìbéèrè kan òun fẹ́ lọ bí ànábì sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àfà nínú ìlànà jù pé tó bá ráwọn ìbéèrè yìí dáhùn ajá kó jíṣẹ́ Ọlọ́run ọlọ challenge pé òun fẹ́ mọ̀ só olódodo ni àbókùrọ̀ tó bá yẹ pé olódodo ni yóò yege bí àwọn ìbéèrè yìí tó bá sì jẹ́ pé irọ́ ni ọjà arọ́ lọ́wọ́ àtà fún wa yóò fojú hàn ó sì lọ bá ànábì sallallahu alayhi wa sallam ó béèrè béèrè mẹ́ta ànábì dáhùn gbogbo ẹ̀ inú rẹ̀ dùn níbẹ̀ náà ló ti gba Islam ìgbà tí gbogbo àwọn èèyàn fẹ́ máa yọ̀ tán fẹ́ máa pariwo
àwọn béèrè náà bá máa dákọ wọn àmọ́ ká máa yá ibi ọ̀rọ̀ Abdullahi ibn Salam kọ́ la fẹ́ àìsí lecture kan lérí rẹ̀ nínú Friday reminder wa bí ọdún bíi 3-4 sẹ́yìn. Nígbà tí àwọn èèyàn fẹ́ máa yọ̀ tán fẹ́ máa celebrate Islam rẹ̀ ń pẹ́ ìkànnú àwọn àgbà jù àwọn yàásí mímọ́ wọn nínú àwọn jẹ́ àfáàlẹ́ ìjọsìn wọn ńlọ́dọ̀ Islam pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí ó ní ẹ má ti celebrate ẹ má ti pariwo táwọn èèyàn mi tẹ́ ẹ bá pariwo fún wọn pé mo ti gba Islam wọn ròyìn mi bí ò ti dáa fún yín ẹ pè wọn ẹ má ti sọ fún wọn pé mo ti gba Islam ẹ pè wọn kẹ́ ẹ béèrè bó mo ṣe jẹ́ láàrin wọn. Anabi sallallahu alayhi wa sallam wá pé àwọn Yehudi pé Abdullahi ibn Salam ẹgbẹ́ bó ló ṣe jẹ́ láàrin yín wọ́n ní huwa sayyiduna olórí wa nìyẹn wà búnú sayyidina kódà àwọn bàbá tó bí náà àgbà ni wọ́n jẹ́ nínú wa àwọn àfáà wa gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn tó nímọ̀ yìí jù tán nímọ̀ nípa ẹ̀sìn wa jù gẹ́gẹ́ nìyẹn. Ànábì ní tí n bá sọ fún yín pé di mùsùlùmí ńkọ́ kò possible kò lè di mùsùlùmí kẹ́ àwọn olórí wa gẹ́gẹ́ nu ńlọ́ba jáde sí wọn lọ́ba sì ní ashhadu alla ilaha illallah wa ashhadu anna muhammadar rasulullah mo ti di mùsùlùmí mo ti gbà pé kò sọ́ba mi àfọlọ́hun mo ti gba muhammad lójíṣẹ́ Ọlọ́hun. nígbà tí wọ́n bá tún yí ọ̀rọ̀ padà lẹ́ẹ̀kan náà ṣe máa wọ́n jù wọ́n ní kèé máa ṣe olórí wa tá a wílẹ̀ kan ìyẹn rádaràda lọ́jẹ́ nù wa bàbá tó bí iná ìyẹn rádaràda ní ọjẹ́ nù wa. Ọlọ́run wa fi Islam Abdullahi bin Salam ó fi ṣàpọ́nlé fún Islam ó fi ṣàpọ́nlé fún anabi sallallahu alayhi wa sallam àwọn Júù tán tún taara gba Islam tó kó wọnú Islam náà tó mélòó kan nígbà tó gba Islam. wọ́n á nóhun láyà yìí ń rí fáàsì àyà tọ́lọ̀ sọ pé afaman kana ala bayyinatin min rabbihi àwọn tó ti wà lórí òdodo tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà látọ̀dọ̀ Ọlọ́run ọba wọn wáyẹ̀ tìlúhù shahidun minhu ẹlẹ́rìí ṣẹ̀ṣẹ̀ tí wàá dé wá bá wọn ìyẹn alukurani ń pé bẹ́ẹ̀ ṣe ń ṣe èyí náà tẹ́ ẹ̀ bá wọn sòòsà yìí iná lọ́tọ̀ wa min qablihi kitabu Musa tíra nabi Musa ti wà lọ́wọ́ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ imaman wa rahmatan tó já ṣáájú fún wọn tó dẹ̀ jẹ́ ìkẹ́ fún wọn. àmọ́ ibi tí tafsiri yìí kù sí ni pé Suratu Hud àyà yìí in tó súnmọ́ jù gẹ́gẹ́ bíi pé Suratu Hud Mẹ́kà ló ti sọ̀kalẹ̀ àyà yìí Mẹ́kíyà ni àyà Mẹ́kà ni. Abdullahi bin Salam gba Islam nígbà tá ànábì dé Madina yìí ṣé wàá jẹ́ pé nítorí rẹ̀ láyà yóò ti wá fi sọ̀kalẹ̀ ṣáájú kí ànábì tó dé Madina so ìtumọ̀ yẹn kù sí ọ̀gángan yẹn. ìtumọ̀ míì táwọn àfọ mímọ̀ fún àyà yìí òun sì ni al-Imam Ibn Jarir at-Tabari òun ló fara mọ́ jù lọ́dọ̀ tiẹ̀ òun ní pé afaman kana ala bayyinatin min rabbihi ṣé ẹ fẹ́ nìkan kan wé ẹni tó yẹ sí pé kana ala bayyinatin min rabbihi ó wà lérí àmọ̀dájú látọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀ wọ́n ní bayyinatu min rabbihi bayyinatu gbẹ̀yìn alukur'ani ni pé ó wà lérí ìmọ̀ alukur'an yẹn pé orí kur'ani ló dúró lé lérí tí fi ń ṣẹ̀sìn. wàyẹ̀tìlúhu ṣáàhídùn mìníhu tìláwà àti bẹ̀yẹn wọ́n ní ń tẹ̀lé kọ́ yẹ̀tìlúhu ń ké fún ni pé kìí ṣe tàlá yẹ̀tìlú ni kìí ṣe tàlá yẹ̀tìlá wàyẹ̀tìlú ó wá ń tẹ̀lé ṣáàhídùn àbí ń kà fún ṣáàhídùn mìníhu ẹlẹ́rìí látọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀ ìyẹn ni pé ẹlẹ́rìí látọ̀dọ̀ Ọlọ́run ọba tí ń jẹ́ Jìbìrìlù lókè fànàbí wọ́n tú tìláwà bẹ̀yẹn ṣáhìdùn mínú wọ́n tú sí Jibril ìyẹn làwọn Imam Ibn Jarir at-Tabari wọ́n ní àwọn faramọ́ ní pé anabi náà lọ́lọ́run sọ ń bẹ̀ ní pé afaman kana ala bayyinatin min rabbihi tálẹ́ fẹ́ fi wá anabi Muhammad tó yẹ sí pé kana ala bayyinatin min rabbihi ó rárí dájú látọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀ sáwọn kèfèrí ilẹ̀ mọ̀ fi wé Muhammadu òun rárí dájú lérí ẹ̀sìn tí ń ṣe ẹ̀yin ọ̀rá rí dájú wọ́n ní wọ́n pé lẹ́ fi ń ṣe àwọn bàbá wa ń ṣe lẹ́yìn náà fi ń ṣe kana ala bayyinatin min rabbihi àrídájú ń bẹ fún látọ̀dọ̀ Ọlọ́run ọba ìpè ẹ̀sìn tọ́tọ́ ni àrídájú ọ̀nà al-Qur'an tó dúró lé lérí wayatiluhu shahidun minhu ẹni tí sì ń ké Qur'an yìí fún Muhammadu ẹlẹ́rìí látọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀ nìyẹn pé kò dáa hun kì í ṣàgbélẹ̀rọ ó ní connection ó ní connectivity dọ́dọ̀ Ọlọ́run ọba Jìbìrìlù ló mú wá kì í ṣe pé kan gbọ́rọ̀ níbi kan tí ò ti rẹ́ nìkan kan tán kan bá a sọ̀rọ̀ Jìbìrìlù ń yọjú sí i ó mọ ibi tọrọ òun ti ń bọ̀ wá kò dàrú mọ́ lọ́wọ́ kí mo kàn ń gbọ́ ohùn lásán wọ́n kàn wí kíní kan fún mi mẹ́ni tí ń bá mi sọ̀rọ̀ kò dàrú mọ́ ànábì lọ́wọ́ wayatiluhu shahidun minhu ẹlẹ́rìí látọ̀dọ̀ Ọlọ́run ọba tí fìyàn lọ́kàn balẹ̀ pé mọ́ wọ́rí o sí lórí ìranù o sí lórí àánú ọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ ni ọ̀rọ̀ yìí ti ń wá ẹlẹ́rìí ń wá fún látọ̀dọ̀ Ọlọ́run ọba. wa min qablihi kitabu Musa tíra ànábì Musa náà ti wá ṣáájú tóun náà ń jẹ́lẹ́rìí
gbogbo ntin wi náà tẹ́ bá wọnú tírà Musa ẹ bá ńbẹ̀ kílẹ̀ ń hàn lè mọ̀ sí kílẹ̀ ń dá aláàmú sí kílẹ̀ ń pè lókùrọ̀ sí kò sọ tuntun kul ma kuntu bid'an mina rusuli anabi sọ fún wọn kìí ṣe mi lákọ́kọ́ kìí ṣe mi ní tuntun nínú àwọn anabi Ọlọ́run àwọn anabi kan ṣáájú mi ntan wí náà mò ń wí iyì gbogbo aláàfáà iyì gbogbo mùsùlùmí pátápátá nínú ẹ̀sìn rẹ tó bá ti kan ẹ̀sìn tí è ṣe nǹkan ayé òun ní pípọ̀ rẹ ní fi jọ kí n tó ń ṣe ó ní traces dé ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam kí n tó ń ṣe kó ní traces dé ọ̀dọ̀ Ọlọ́run ọba àlekèọlá àbùkù ẹ̀sìn ni ká ní pé fatiwa tó ṣe yí àfà ọ̀rọ̀ tó sọ yìí tá làfà tó sọ ṣáájú rẹ rí kọ́ ní àwa náà lọ́lọ́run fi ránṣẹ́ sí ìwọ wo ọ̀rọ̀ tó bá sọ gbọ́dọ̀ ní traces dé ọ̀dọ̀ gbogbo àwọn àfà àgbà iyì mímọ́ nìyẹn nígbà kí wọ́n ní ọ̀rọ̀ tí mo sọ yìí anabi sallallahu alayhi wa sallam ló sọ báyìí àwọn sàhábà wa sọ báyìí ṣe àwọn sàhábà wọ́n pín sí méjì lórí ọ̀rọ̀ yìí àwọn kan sọ báyìí àwọn kan sọ báyìí àwọn Imam Malik àbíkọ́tò ká Imam Malik generation àwọn tábìín náà Sa'id ibn Musayyib sọ báyìí Sa'id ibn Jubayr sọ báyìí Ata ibn Abi Rabah sọ báyìí Ata ibn Kaysan sọ báyìí Ibn Shihab az-Zuhri sọ báyìí Qasim ibn Muhammad sọ báyìí Urwa ibn Zubair ó sọ báyìí gbogbo àwọn tábìín náà ó wà gbogbo ntí gbogbo wọn sọ ó wẹ̀dù ẹ̀ lọ gbáà tó bá wá tí wọ́n tán wà bọ́ sí level àwọn àtìbá àwọn tábìín náà tó Imam Malik wà léyìí tó ń faramọ́ nínú gbogbo ẹ̀ ní Abu Hanifa léyìí tó ń faramọ́ ní Sufyanu Thawri léyìí tó ń faramọ́ ní Sufyanu ibn Uyayna léyìí tó ń faramọ́ ní Awza'i ní tó ń mú tóun ní Laysu ọmọ Sa'du nílẹ̀ Egypt ní tó ń mú ní ọmọ wá gbogbo àwọn fúnkọ̀ àwùlà àmùsọ́rì káàkiri tó bá kúrò generation tí wọ́n ó tún sún sílẹ̀ Shafi'i lóhun wí báyìí ó léyìí tó ń faramọ́ ní Imam Ahmadu lóhun wí tó ń faramọ́ ní Ishaq ibn Rahawayh ó ní tó ń faramọ́ ní lágbájá Imam Tabari ìgbà tó náà dé èyí tó faramọ́ ni Dawudu Zahiri èyí tó faramọ́ ni ọmọ wa gbogbo ẹ̀ káàkiri bẹ́ẹ̀ wá ó máa wà bọ̀ wá sálẹ̀ kékeré gbogbo àwọn scholars tán lọ ní school Maliki kí wọ́n wí àwọn scholars tán lọ ní school Shafi'i kí wọ́n wí àwọn scholars tán lọ ní school Imam Ahmad ọmọ Hanbal kí wọ́n wí àwọn scholars tán wà ní school Abu Hanifa kí wọ́n wí kí ni Sahiba Abi Hanifa kí wọ́n wí nígbà tó bá wá gbogbo kí ni wọ́n wí kí ni wọ́n wí kí ni wọ́n wí níwọ́n náà ṣẹ̀ṣẹ̀ máa pé àwọn yìí tèmi faramọ́ ni kéwù rẹ ti ní connection ó ti níbi tí ń bọ̀ wá ó ní madad ó dẹ̀ ní sanad àwọn kí wọn kàn máa sùn kọ́ máa jí kọ́ máa kàn ṣe falisafa kan kọ́ máa fi agbárí kan sọ̀rọ̀ kọ́ ní bá a ṣe rò náà nìyẹn bá a ṣe rò báwo àìṣẹ̀sìn bẹ́ẹ̀ iyì kéwù ni kó níbi tí bọ̀ wá kéwù ànábì náà ní ibi tí ń bọ̀ sallallahu alayhi wa sallam ńlọ́lọ́run fi ń ṣẹ̀rí nínú àyà yìí kí òun kọ́ ní ń dàrú kọ̀ọ̀kan máa dá wá bá à ń fi rán Jìbìrìlù sí ni ó ní connection ó ní sanad kò sí wí nǹkan kan tẹ́ lọ wo tíra anabi Musa tẹ̀ ní bá ń bẹ̀ gbogbo tí ń wí ẹ̀ bá inna hadha lafi suhufil ula ìwí tuntun gbogbo tí ń wí náà wà nù tíra àwọn aṣáájú suhufi Ibrahim wà Musa ń bẹ́nu tíra Ibrahim ń bẹ́nu tíra Musa iyì kéwù nìyẹn iyì mẹ̀sìn nìyẹn kìí ṣe pé kí wọ́n máa sọ pé tó bá jẹ́ science human science ó lè sọ kó sọ tuntun bẹ̀ lọ́dáàjù kọ́ ọmọ lẹ́ni tó fi jọ ńlọ́dájú pé náà tuntun invention tuntun tẹ́mi tó fẹ́ gbé jáde ní ìyẹn dáa ìyẹn gangan náà fi mọ̀yàn lọ́kùnrin ní ìlànà human science àmọ́ tó bá ti di bí ẹ̀sìn kọ́ ọmọ sọ tuntun náà fi mọ̀yàn lọ́kùnrin pé hàn tí ń wí ó ní connection ó lẹ́ni tó ti wí ṣáájú ẹ̀ àìmọye ọ̀rọ̀ làwọn àfáàgbà máa ń gbé mi yóò ti wà idea yóò ti wà nínú kun fáìmọye ọdún àmọ́ wọ́n mọ̀ wádìí pé ṣáà dáa kó jèmi ní kọ̀kọ́ sọ ta ní ó kọ̀kọ́ sọ ta ló ti sọ ṣáájú mi nítorí tó bá kan àfáàgbà kan nínú àìmọ̀ ẹ̀sìn ìsìn tí wọ́n ti lọ táwọn náà ti sọ inú rẹ̀ wà á dùn bí ìgbà kan bomi sí lọ́kàn pé mo ti máa ń rò ó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà mo ti máa ń rò ó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà mi ò mọ̀ ipá àfáà kan ti sọ ṣáájú àmọ́ kò ní tì í wí jáde nítorí pé ń retí sanad ìsìn retí mọ́dàdù fún ọ̀rọ̀ náà kó tó gbé jáde iyì ẹ̀sìn nìyẹn. ní Ibn Qayyim al-Jawziyya nínú nùníyà rẹ̀ ó ní al-ilmu qala Allahu qala rasuluhu قال الصحابة هم ذو العرفان قال الصحابة هم ذو العرفان العلم قال الله انت لك بني مما nke ògidì mímọ́ ni afa ta kéwú lọ́dọ̀ rẹ̀ ni ẹni tó bá ma qala Allah ọmọ ntọ́lọ́hun sọ qala rasuluhu ó sì máa ń tó jíṣẹ́ Ọlọ́hun sọ ìyẹn hadithi ọmọ sunna ọmọ kitabu قال الصحابة هم ذو العرفان قال الصحابة هم ذو العرفان
kí làwọn sàhábé náà tún sọ lérí ọ̀rọ̀ yìí ó yé dáadáa ọmọ fíkì àwọn sálàf àáfà tẹ́ trust inú ẹ̀sìn yìí nù lágbájọ́ láàfà ilẹ̀ Yorùbá nìkan mo ti rí tán máa fi rádaràda yẹn ṣayọ̀yọ̀ ní gbogbo ayé káàkiri gbogbo àgbáyé Islam pé lágbájọ́ láàfà àwọn èèyàn máa yìn dànù ní pé rádaràda láàfà báwo kò sì sẹ́ni tí ó trust mímọ́ rẹ̀ lágbàáyé kéwú níjọ́njọ́ yẹn máa mọ̀ tán tó bá wà ńlá náà àfà ọmọ ìtàn gbogbo àwọn àfà tí wọ́n ń bá ìṣàfà bọ̀ látàsùkò ànábì bó wọ́n ṣe ń ṣe kí ni tradition wọn kí ni culture wọn gbogbo aláàfà tí ẹdú ẹni tí ó bá láàfà àbáfà rẹ̀ bá kéré ẹ̀rí pọ̀ ọmọ kéwú rẹ̀ náà kéré àfà rẹ̀ kéré ọmọ kéwú rẹ̀ náà kéré kò ké ajá pé kò kéwú yanjú nù ntí máa jẹ́ kọ́ ọmọ kéwú wọn pọ̀ láyé jọ́hún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní pé wọ́n ní àfa alágbájá ó kéwú lọ́dọ̀ lágbájá ó kéwú lọ́dọ̀ lágbájá ó kéwú lọ́dọ̀ lágbájá ó ti kéwú lọ́dọ̀ gbogbo wọn ẹ̀já lọ́dọ̀ rẹ̀ ògidì kéwú máa wà ní ọ̀dọ̀ rẹ̀ kí ó kéwú lọ́dọ̀ Sheikh Kamal ó tún kéwú lọ́dọ̀ Sheikh Adam ó tún kéwú lọ́dọ̀ bàbá àgbárígidómọ̀ ó tún kéwú lọ́dọ̀ bàbá kan ní Abẹ́òkúta ó tún kéwú lọ́dọ̀ bàbá kan ó wá ké káàkiri bẹ́ẹ̀ ó ké ní Ṣakí ó ké ní kéwú àwọn àgbàlagbà náà máa pọ̀ ní ọ̀dọ̀ rẹ̀ àgbọ́yé àwọn àgbàlagbà máa pọ̀ ní ọ̀dọ̀ làwọn ọmọ kéwú náà bá pọ̀ lọ́dọ̀ rẹ̀ pé afẹ́rẹ́ àlùbáríkà àwọn ẹni yẹn àmọ́ ipò máa ṣẹ́kù lọ́dọ̀ rẹ̀ afẹ́rí gbogbo ẹ̀ inú táwọn ọmọ kéwú rẹ̀ náà máa dùn pé kéwú ti wá ní connection ẹni tí ń sọ ẹni tó kọ́ mi kéwú tí ń kọ́ yín yìí ẹni tó kọ́ mi ọmọ kéwú Sheikh Adam ni ọmọ kéwú Sheikh Kamal ni ọmọ inú wọn máa dùn pé kéwú àwọn ní connection àwọn dẹ̀ ní sànàdí tó dáa tó lálùbáríkà bí wọ́n ti máa fi kéwú ṣe fáàdí lásìkò dúdú àwọn Málíkì tó fi di àsìkò yìí nìyẹn ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń lábájọ́ lọ́lé kéwú kankan pé àbó ṣe wà yẹn kọ́ lọ́lé òun náà máa fi ṣe fáàdí kémi ọ̀láàfà àgbà kò ní eré ibú ni ẹni tó bá ti gbọ́n tí wọ́n ké kéwùrì òní rìsíptì ní túmọ̀ ẹ̀ sá fún kéwùrì òní rìsíptì ní ẹ tètè sá fún tẹ́lẹ̀ tó bá gbọ́n ní tí wọ́n máa fi ṣe fáàrí ni pé kéwù mi àfà báyìí mo ké lọ́dọ̀ rẹ̀ ní tí ń sọ fún yìí ibi tí mo ti rí ni ní tí ń wí fún yìí ọ̀dọ̀ àfà mi báyìí mo ti gbọ́ àlùbáríkà kéwù nìyẹn iyì kéwù nìyẹn ẹwẹ́ yé yẹn tí Imam Málíkì kéwù lọ́dọ̀ rẹ̀ rahimahullah nítorí kọ́ ọmọ kéwù Imam Málíkì ọ̀pọ̀ ní pé ó kéwù lọ́dọ̀ àwọn àfà àgbà tó pọ̀ ní ilẹ̀ Mẹdínà ọgbà kéwù wọn jọ ọgbà kéwù àwọn àfà àgbààgbà ọgbà gbogbo ẹjọ ní gbogbo ọmọ kéwù fi ń wá bá a káàkiri àgbáyé pé ẹni tó kó gbogbo ìlànà àwọn aṣáájú jọ yìí ẹjẹ lọ gbà lọ́dọ̀ rẹ̀ ńbẹ tó yẹ sí pé àwọn àfà àtàntúkọ náà rí nínú wọn tó tún padà kéwù ní ọ̀dọ̀ rẹ̀ pé eléyìí gba gbogbo ẹjẹ lọ gbà yìí tí ò sí lọ́dọ̀ wa ẹjẹ lọ gbà lọ́dọ̀ rẹ̀ al-ilmu qala Allahu ntí ń jákòrí mímọ̀ ni pé Ọlọ́run sọ pé qala rasuluhu ànábì sọ pé mímọ̀ nìyẹn qala sahabatu àwọn sàábì náà wá tú báyìí hum dhawul irfani àwọn gangan ló mímọ̀ al-ilmu ma'rifatul huda bidalilihi madha kawa taqlidu yastawiyani ibi táwọn Imamu Ibn Jariri Tabari àti láàní pẹ́ ibi tí wọ́n tú àyà yìí sí nìyẹn ọ̀nìwà min qabli kitabu Musa ṣáájú tíra yìí àti kọ́kọ́ fi tíra nàbì Musa ránṣẹ́ imaman láti lè máa wá direct àwọn èèyàn navigate wọn káwọn èèyàn máa tẹ̀lé tíra ní àhesọ Kùránì sẹ́yìn kìí sì wọ́n lọ́mọ sọ̀rọ̀ tó máa wá ń tọ́ bá ideology rẹ mu nínú Qur'an ntí Qur'an bá sọ lọ́mọ tẹ̀lé kìí ṣe Qur'an ni ọmọ tẹ̀lé ntí ń bẹ nínú rẹ wa rahmatan ìkẹ́sìlá fi tíra náà ṣe ulaika yu'minuna bihi ẹni tó bá jẹ́ position rẹ̀ rèé òun ló gba Qur'ani gbọ́ ibi táwọn tú sí nìyẹn àwọn kan ní rárá afaman kana ala bayyinatin min rabbihi ẹni tó bá rárí dájú látọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀ ìyẹn Qur'an àwọn náà tú sí Qur'an wa yatluhu wọn á ní àwọn tí Ọlọ́run sọ́nbí ní àwọn mùmíní gbogbo àwọn tó ti gba Islam látàsíkò Ànábì sallallahu alayhi wa sallam ní Makkah pèsè ẹ̀fẹ́ fi wọ́n wá àwọn kèfèrí ní àwọn tó ẹ́ sí kí wọ́n dúró lérí àrídájú wáyé tìlú ṣahidun mínú tẹ́lẹ̀rí látọ̀dọ̀ Ọlọ́run wá ń ké fún wọn ìyá Ànábì Muhammadu òun lẹ́lẹ́rìí tí ń ké fún wọn wa min qabli kitabu Musa ṣáájú Ànábì Muhammadu ṣèbí tíra Ànábì Musa náà ti wá tó jẹ́ imaman wa rahmatan tó jẹ́ tíra tí ń direct àwọn èèyàn tó sì jẹ́ ìkẹ́ látọ̀dọ̀ Ọlọ́run ọba àwọn náà tú bẹ́ẹ̀ wọ́n ní àyà yìí ń tafà sí àwọn tí ìgbésí ayé wọn ti ń jẹ́ ìgbésí ayé gbàgbọ́ kó tó di pa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam dé àwọn kan náà ń bẹ Mẹ́kà lè pè wọ́n ní mùmínì tányányán àmọ́ wọn ò tẹ̀rí sínú ẹbọ ọpọlọ wọn common sense wọn sọ fún wọn pé kò yẹ ká máa ṣẹbọ bí àwọn Khalid ibn Sinan
Khalid ibn Sinan nínú ẹni tí ó ti live ní ilẹ̀ Hijaz ṣáájú anabi sallallahu alaihi wasallam tí ẹ sì pé ìmọ̀ sọ fáwọn èèyàn pé ẹ má ṣe bọ̀ ẹ má jà mọ́ forí balẹ̀ fáwọn òòṣà yìí kódà tán bá béèrè pé kílẹ̀ rí rẹ yóò ní àwọ̀ ẹ̀mí ò lẹ́rìí tó yanjú àmọ́ mi ò rò pé ó yẹ ká máa sìn òòṣà kò tí ì sí tírà tí ó tẹ̀lé kò tí ì sójúṣe kan tí ó tẹ̀lé àmọ́ ìmọ́lẹ̀ yẹn ń ṣẹ́ sí lọ́kàn gẹ́gẹ́ bí orí pa ẹ̀sìn anabi Ibrahim pé kìí ṣe òòṣà ló yẹ ká máa sìn òun náà anabi sallallahu alaihi wasallam náà máa fàdísì kan ti sọ́dọ̀ anabi pé wọ́n ná anabi ní nàbí yóò ń dọ̀ yá àhú kọ́ òmùhù anabi ọlọ́run ní ọba jẹ́ àwọn èèyàn rẹ̀ lọ́ra aláre àdísì yẹn ò fẹsẹ̀ múlẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ pọ̀ nílẹ̀ lárúbáwá ṣáájú anabi sallallahu alaihi wasallam tó yẹ sí pé wọ́n yẹn ṣẹlẹ́bọ pọ́nbélé wọn kì í forí balẹ̀ fóòṣà wọn àdẹ̀mọ́ píríìtì káwọn èèyàn má forí balẹ̀ fóòṣà àmọ́ àwọn náà ní direction tó clear torí wọn ò lá anabi ọlọ́run tí ó jíṣẹ́ fún wọn kò dẹ̀ sí revelation látọ̀dọ̀ ọlọ́run so wọn ò ní ìwé tán fẹ́ fi sin lọ́hùn nínú wọn ni Waraka wà Waraka ibn Nawfal nínú wọn ni Zuhair ibn Abi Salma nínú wọn lòun náà wà ó kú dẹ̀dẹ̀ tá nàbí tí ìjà nàbí nùbúwà nàbí ọbẹ̀rẹ̀ lòun fàyè lẹ́ǹtì ẹ̀ òun ní sọ pé alálẹ́ ìta ṣàìrí haliara náà súnmọ́ ara mina lamuri aoyebidu lahumma badaliya anallah hakun fazadani mina lamuri teqiwa laima kana badiya mina lamuri teqiwa laima kana badiya badaliya anana satefuna nufusuhum wa amwaluhum wala arada harafaniya wa amwaluhum wala arada harafaniya wa amwaluhum wala arada harafaniya alálẹ́ ìta ṣìírí ẹ wá bá mi yẹ orin mi yìí wò akọrin ni haliyara náà súnmọ́ ara mò ń rí àwọn kẹ́kẹ́ bẹ̀ tí mi ò mọ̀ sáwọn èèyàn náà rí tí mò ń rí mina la amúrì àwọn ọ̀rọ̀ kan mò ń rí mbẹ̀ haliyabidu làwọn ọmọ badaliya in tó fojú hàn sí mi yìí kò bá dáa kó fojú hàn sáwọn èèyàn náà badaliya anallaha kun fazada ni mo rí i pé ọlọ́wọ́n ọba Allah òótọ́ ni ń bẹ mò ń rà pẹ̀rẹ̀ rẹ̀ hakun fazada ni mina lamuri teki wallahi ma kana badiya àwọn tí wọ́n hàn sí mi yẹn wọ́n jẹ́ kí bẹ̀rù ọlọ́wọ́n ọba mi ó máa lékún sí Islam èdè o kìí ṣe mùsùlùmí o anabi ẹ̀ tí ì máa jíṣẹ́ nígbà tí ń sọ̀rọ̀ yìí o ń sì ń fi bẹ̀rù ọlọ́run sọ̀rọ̀ badaliya anana satefuna nufusuhum mò ń rí i pé àwọn èèyàn ẹ̀mí wọn ń kú wọ́n àmúwálùhùn ẹnìkan tí ń lówó lánàá rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò padà lówó mọ́ wàlá ara dahara fàáníyà inú ìgbà tá a wá ń líìvù yìí àsìkò tá à ń ṣẹ̀mí yìí ìgbà ò parẹ́ àwọn èèyàn sì ń parẹ́ níbo làwọn èèyàn ń lọ gan-an àwọn tó ń kú yẹn ń bo wọn ń lọ. ẹ ti rí i pé ìmọ́lẹ̀ ìmọ̀lọ́run lọ́kàn díẹ̀díẹ̀ ń ṣẹ́ sí wọn lọ́kàn bẹ́ẹ̀ ni kúsùbùnù sáídà náà a sọ̀rọ̀ òun náà máa ń pè àwọn èèyàn kúrò níbi ẹbọ nínú àwọn tó ti líìvù ṣáájú anabi Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n láwọn yẹn ẹni àyà yìí ń tafà sí pé kánà alábà yìí náà ti mi rọ́bì yìí wọ́n ti ń ráàdì dájú kan látọ̀dọ̀ Ọlọ́run ọba wọn tẹ́lẹ̀ wáyẹ̀ tìlúùhù ló ṣẹ̀ṣẹ̀ wá dé wáyẹ̀ tìlúùhù náà ṣẹ̀ṣẹ̀ wá ń kà fún wọn ṣáhìdùn mínú ẹlẹ́rìí látọ̀dọ̀ Ọlọ́run ọba wọ́n wá ń ké fún wọn wọ́n ń ké alukurani fún wọn wa min qablihi kitabu Musa ṣé tírà nàbì Musa dẹ̀ ti ṣáájú tóun jẹ́ imaman wa rahmatan ti ń jẹ́ aṣáájú ti ń jẹ́ ìkẹ́ ìbéèrè míì tá a fẹ́ yanjú lọ́gangan yìí kó tó di pé ìmọ̀ pé yóò pẹ́ tó báyìí kó tó di pé a parí tẹ̀síìrì àyà yìí ni pé kí ló tọ́lọ̀ ń dákọ̀ ànábì Musa tí ò sọ sẹ́yìn pé lẹ́yìn ànábì Musa ńlá ànábì Yusufu dìde lẹ́yìn ànábì Musa lẹ́yìn ànábì Musa bẹ́ẹ̀ ni lẹ́yìn ànábì Musa alayhi salatu wa salam ànábì Yusufu ṣáájú ànábì Musa lẹ́yìn ànábì Musa ànábì Yusha'u bẹ́ẹ̀ ni ànábì Dawud anabi Suleiman anabi Zakariya anabi Yahya anabi Isa alayhi salatu wa salam àtàwọn anabi ọmọ Israẹli lọ bẹ́ẹ̀ àwọn anabi míì náà tún wà tí wọ́n yẹ ṣe anabi ọmọ Israẹli tọ́nà tí wọ́n yàtọ̀ àwọn kan wọ́n fi Yunusa sí ọ̀gángan kò tó dé lẹ́yìn anabi Musa alayhi salatu wa salam àmọ́ wọ́n yẹ ṣe ọmọ Israẹli gbogbo àwọn anabi wọ̀nyí tí wọ́n ti jíṣẹ́ ṣebí gbogbo wọn náà wọ́n ní tírà ṣebí Dawudu ní Zabur ṣebí Suleimanu náà ní sọ́fù tiẹ̀ ṣebí anabi Isa alayhi salatu wa salamu náà ní Injil èé ṣe tó ẹ́ sí pé
tírà nabi Musa lọ́lọ́run wá dákọ ipò ṣáájú Qur'ani tó dẹ̀ jẹ́ sí àwọn tírà mí náà tún ṣáájú Qur'ani tó dẹ̀ délé yìí ti Musa tí ò mention tàwọn tẹnìyẹn kó tó kan ti Musa tó wá jẹ́ pé ti Musa lọ́lọ́run lọ́ọ́ dákọ lókè lọ́hùn tó fi ti dodo yìí ti ń bẹ láàrin Musa àti Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fi wọ́n lẹ̀ èyí ṣe torí bẹ́ẹ̀ tọ́rọ́ tún wà nù àyà mi náà tán táwọn àlìjẹ̀nú sọ pé kitabun unzila min ba'di Musa àti gbọ́ tírà kan ò tí wọ́n sọ̀kalẹ̀ lẹ́yìn Musa àfi bí ìgbà pé tírà mi ò sọ̀kalẹ̀ lẹ́yìn Musa kó tó kan Ànábì Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ní ṣe rí tírà tó lọ́n sọ̀kalẹ̀ fún Ànábì Musa tí ń jẹ́ àtàwọ́rá òun ni kò sí tírà tó tẹ̀ nínú gbogbo tírà tí ń dé lẹ́yìn ẹ̀ gbogbo tírà tó lọ́n tún fi ránṣẹ́ kó tó kan al-Qur'an látẹ̀yìn tó ti sọ àtàwọ́rá kalẹ̀ fún Ànábì Musa gbogbo wọn pátápátá ráìdà lólóyìnbó máa pẹ̀lú àwọn dọ́kúmẹ́ǹtì bẹ́ẹ̀ ráìdà náà jẹ́ fún tírà Ànábì Musa alayhi salatu wa salam ìyẹn ni pé odindi tírà ní fún Ànábì Musa tá a wá ń lẹ múlhákù kan mọ́ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wọn kì í ṣe odindi tírà tó lè dá dúró bẹ́ẹ̀ ni tírà tọ́lọ̀ ń fún Ànábì Ìsá tó jẹ́ Jésù kì í ṣe odindi tírà tó lè dá dúró lọ́fà tóun náà fi sọ pé ma jitu li anquda namus walakin li utammimahu Ànábì Ìsá Jésù ó ní mi ò dé láti wá bá òfin láíláí ìyẹn òfin Ànábì Mùsá tírà rẹ̀ mi ò dé láti wá bá jẹ́ ìyẹn kò fin yẹn náà láṣì mọ́ lò lọ òfin yẹn náà l'Ànábì Mùsá Ànábì Dawud alayhi salatu wassalam ló fi ṣayé òfin Mùsá yẹn náà ni òfin Mùsá náà ni Suleiman alayhi salatu wassalam lòun náà fi ṣèjọba so òfin yẹn látìgbà tó ti sọ̀kalẹ̀ òun ni gbogbo wọn fi ń ṣèjọba yahakumu biha nabiyun gbogbo àwọn ànábì fi ń ṣèjọba ànábì tí ń dé nínú àwọn ànábì ọmọ Israẹli kótó wá di pé al-Qur'ani wá dé fa ànábì sallallahu alayhi wa sallam tó wá ju ta ànábì Musa alayhi salatu wa salam lọ ìyẹn ló fà tó lọ́n fi dákọ tírà ànábì Musa pé wa min qablihi kitabu Musa ṣáájú al-Qur'ani yìí tírà Musa ni ó jẹ́ mẹ́wọ̀n tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ imaman láti máa lé máa navigate àwọn èèyàn máa lead àwọn èèyàn lọ síbi oore wa rahmatan kó dẹ̀ máa jẹ́ ìkẹ́ Ọlọ́run ní ulaika yu'minuna bi àwọn tá a ròyìn yìí táwọn ń tafsiri jiyàn sáwọn tí ó jẹ́ pàtó yìí gbogbo wọn lápapọ̀ bẹ́ẹ̀ yu'minuna bihi àwọn gangan wọn gba tírà gbọ́ aban yakfur bihi min al-ahzab gbogbo ìjọ tó bá wá ṣá ìgbàgbọ́ sí al-Qur'an gbogbo ìjọ tó bá ṣe ìgbàgbọ́ sí al-Qur'an fannaru maw'iduhu inú náà ni àdéhùn inú náà làwọn Ọlọ́run bá lérí pé yọ wọ̀ àdéhùn àwọn Ọlọ́run ọba ìlérí àwọn Ọlọ́run ọba ní pé ń tọ̀ wọn jìyà náà ọlọ́mọdé àjìyà náà o àrídájú nìyí pé gbogbo ẹni tí ó bá ti bá wa gba al-Qur'an yìí gbọ́ tí mẹ́sẹ̀jì al-Qur'an yìí dọ́dọ̀ rẹ̀ tí ó dẹ̀ bá wa gbà á gbọ́ ọmọ náà ni ọlọ́mọ sì wá lọ́mọ náà. fala taku fi miryatin minhu wọ́n Muhammad má ṣe iyèméjì pé ṣé wọ́n wọ̀ náà àbí wọn ò ní wọ̀ náà má ṣe iyèméjì rẹ̀ fala taku fi miryatin minhu má ṣe iyèméjì al-Qur'an ṣé ànábì ń ṣe iyèméjì ní lọ́lọ́run tó wá fi ń sọ fún pé kó má ṣe iyèméjì kìí ṣe iyèméjì àmọ́ Ọlọ́run á máa gbérú ọ̀rọ̀ báyìí wá irú ẹ̀ pọ̀ ní al-Qur'ani dáadáa nǹkan ẹni tá a mọ̀ pé kò ṣe iyèméjì ẹni tá a mọ̀ pé kò ṣe kèfèrí á tún wá tún wọn létí nítorí pé ọ̀rọ̀ tọ́lọ́run bá ànábì sọ yìí níjọ́ tí ń bá a sọ òun nìkan kọ́ ní ń bá sọ àwọ̀ padà máa kà á lè ní tí yọmọ jẹ́ mẹ́sẹ̀jì tiwa náà ṣẹ́ẹ̀sì máa ń pé iṣu tí àbá fẹ́ kó jóná náà á máa ránu máa ni fala taku fi miryatin minhu má ṣe iyèméjì pé ṣé wọ́n wọ̀ náà àbí wọn ò ní wọ̀ náà torí a máa dà yẹn lọ́kàn rúngbà míì gẹ́gẹ́ bí àyà tó ṣáájú rẹ̀ tá a ti kà kí àwọn kèfèrí yìí wá náìsì púpọ̀ lágbájá wá ṣe dáadáa púpọ̀ ṣé yóò máa lọ náà báwọn náà ni fala taku fi miryatin minhu má ṣe iyèméjì pé ṣé wọ́n jìyà náà àbí wọn ò ní jìyà náà innahul haqqu min rabbika òdodo ọ̀rọ̀ ní látọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀ walakinna akthara nasi la yu'minun àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọn kì í gbà gbọ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ mi ta kọ́ lára àyà tá a kà lénìí àyà kan péré náà ni òun ní pé gbogbo ẹ̀sìn tá a bá ṣe ẹ̀jẹ̀ ajé ọmọ ní ẹ̀rí látọ̀dọ̀ Ọlọ́run ọba ẹ̀rí bọ́lọ̀ ń ṣe ń púrúfù fáwọn kèfèrí pé Muhammadu ẹ̀sìn tí ń ṣe yìí lẹ́rìí ó wà lábà yìí náà tí ó dúró lérí àmọ̀dájú lẹ́yìn àmọ̀dájú ó tún ní wáṣẹ wáyẹ̀ tìlúhù ṣáhìdún mínìhù ẹlẹ́rìí látọ̀dọ̀ Ọlọ́run ọba tún bá a jẹ́rìí sí ó tún ní wà mí kọ́bùlì hí kìtáàbù Musa tírà Musa tún sì ṣẹ̀rí ẹ̀rí di mẹ́ta gbogbo tó bá fẹ́ ṣe nínú ẹ̀sìn yóò dúró lérí ẹ̀rí yóò dúró lérí báyìí náà téèyàn bá sọ fún wọn pé nǹkan kan bẹ tíyẹn fi súnmọ́ Ọlọ́run tíyẹn fi dọ̀rẹ́ Ọlọ́run tó yẹ kó máa ṣe nínú ẹ̀sìn rẹ bàbá lẹ́rìí rẹ̀ dà tó bá ní àwọn àgbàlagbà báwọn ní àwọn àgbàlagbà ẹni Ọlọ́run bá tá a bá bọ́n ti ṣe nìyẹn bọ́n ti ṣe kọ́ kó fún ọ ní ẹ̀rí rẹ̀ kó fún ọ rìsíptì rẹ̀ kó tó máa ṣe tíyẹn bá ṣe láti fi rí ìyọ́nú Ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ ntọ́lẹ́rìí ó gbọ́dọ̀ jẹ́ ntọ́lẹ́rìí
tíyẹn bá ṣe tí kò bá lẹ́rìí bẹ́ẹ̀ àṣedànù iṣẹ́ ni o ìyẹn làágùn sínú asán ìyẹn làágùn sínú wàhálà ìyẹn tún lọ jìyà rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba ọlọ́mọdé á jìyà. So ló fi fà á àgbọ́yé wa nípa kí ni jẹ́ bídíà àdádálẹ̀ ẹ̀sìn òun ni pé gbogbo nǹkan tẹ́ ẹ bá gbé kalẹ̀ nínú ẹ̀sìn nípa ẹ fẹ́ máa ṣe fi súnmọ́ Ọlọ́run láti fi dọ̀rẹ́ Ọlọ́run ẹ fẹ́ máa ṣe fi gba ládá ẹ fẹ́ máa ṣe fi rójú rí Ọlọ́run ọba àmọ́ ń tẹ́ ń ṣe yẹn àwa wá ẹ̀rí kan bó tó tiẹ̀ kéré jù nínú ẹ̀rí àwa wá àárí apádà wa rárí dájú pé kò wulẹ̀ sí ẹgbẹ́ ọ̀rọ̀ mi dáadáa o àrídájú wà fún wa pé kò sí nítorí àwọn ẹlòmíín náà pèèyàn ló ń bídíà láì rárí dájú zọ́nù ni wọ́n fi pèèyàn ní òǹbídíà yẹ̀kínù lálẹ́ fi pèèyàn ló ń bídíà pé aráàrí dájú pé kíní yóò ní bẹ́sìsì kankan nínú Islam àríbì kankan gbé ka nínú al-Qur'an àríbì kankan gbé ka nínú sunna nabi tá a bá ti rí nínú ẹ̀rí méjèèjì àtàwọn ẹ̀rí yòókù tá a máa fi ṣẹ̀rí nínú Islam torí ẹ̀rí kọjá Qur'an àti hadisi nìkan o kìyàsù náà odindi ẹ̀rí ni o tá a máa fi ṣe ẹ̀sìn ìjìmáhùn odindi ẹ̀rí ni tá a máa fi ṣẹ̀sìn maslaha mursala odindi ẹ̀rí ni tá a máa fi ṣẹ̀sìn qawlu sahabi bẹ́ẹ̀ ni amalu alil madina bẹ́ẹ̀ ni umumul balwa bẹ́ẹ̀ ni ìwòtún istihsan istishab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tá a máa fi ṣẹ̀rí ẹ̀sìn tán ń pè ní sources of sharia àwọn sources law òfin Islam tí àwọn àìmọ̀ wa máa fi ṣẹ̀rí ṣẹ̀ríà tá a wá bẹ́sìsì fún ní gbogbo ọ̀nà tá a rí rárá kò sóko tán ń pè ju bídíà lọ kò sì sèrè tíyẹn fẹ́ mú bẹ̀ tó tayọ pé yóò túṣẹ́ lọ́wọ́n ọba tíyẹn bá ṣe. ìran bídíà kan bẹ tí ó jẹ́ sí pé gbogbo àlùmọ̀ fẹnu kò sí pé bídíà lélẹ́yìí àfẹnutọ́ bá yẹ aláìmọ̀ kan gbogbo àfẹ́ẹ̀sìn lọ́fẹnu kò sí pé bídíà lélẹ́yìí òun gbogbo àdádálẹ̀ tẹ́ bá mú wá nú ẹ̀sìn láti wá fi takò yìí tọ́lọ́hun tà nẹ́bì mú wá fún rẹ̀ nígbà tá ànábì ní sọ̀lú kàmárọ̀ ayétumọ́ ní òsọ̀lì ẹ kírun bẹ́ẹ̀ bá ti rí i pé mò ń kì ó ti ní bí Jìbìrìlù ṣe wá kó ànábì pé yóò máa kírun àti iye rákà tó jẹ́ tí wọ́n wá nítorí ń pọ̀ lágbára ó sì ráyè dáadáa Ọlọ́run dẹ̀ sóore fún ọ oore yẹn dẹ̀ ń ká ọ lára ó fẹ́ dúpẹ́ oore dáadáa ó wá sọ rákà méjì tí ń bẹ lásùbà Ọlọ́run fẹ́ sọ di mẹ́jọ Ọlọ́run fẹ́ fi kún ó ti khalafa bídà tó mú wá tuntun tó mú wá ti la ọ́ larí mọ́ ìta nàbì mú wá sallallahu alaihi wasallam kò sí iyèméjì ń bẹ lọ́dọ̀ gbogbo mùsùlùmí èèyàn máa ṣerú eléyìí ò jí àwọn wájú Ọlọ́run ni èèyàn máa ṣerú eléyìí ò já sí inú ìbínú Ọlọ́run ni kọ́lọ́ mọ́ bínú sí wa. ìran kejì nínú bídà òun ni nǹkan tó tuntun àríbi tá a gbé ka nínú tírà Ọlọ́run àti tírà nàbì àti àdìsí ànàbì a sì rí ntọ́takò at the same time a rí ntọ́takò a sì rí ntọ́gbé lẹ́sẹ̀ irú eléyìí náà ẹnu àwọn àfáà kò sí pé bídíà ni pé kéèyàn dúró lábẹ́ AC àbí kọ́ lọ dúró talábí òrùn àti rádìsì fún pé bídíà ni right kéèyàn wá ní òkè mo fẹ́ mọ fi mathematics wọ́n pe fọ́múlà kan ní almighty formula tí n bá ti wọ́ọ̀kì mo fẹ́ mọ wọ́ọ̀kì lẹ́ẹ̀márùn láàárọ̀ tí n bá ti jí kí n mọ fi solve problem kan mo gbà pé mo ti ń sin lọ́n báwọn àbẹ́nìkan tó jẹ́ football player tó lágbára dáadáa tó lè sáré wọn pe mo fẹ́ mọ gbá máàcì mélòó kan láàárọ̀ pé tí n bá ti ń gbá mo ti ń dọ̀rí Ọlọ́run ọba ṣé pé àràdìsì tó sọ pé a lè fi máàcì sin lọ́hùn àṣìràdìsì àbáyá Al-Qur'ani tó sọ pé ká fi sin lọ́hùn irú tó ń tọ̀ ń ṣe òun bídíà ni ẹnu kò sí pé kò lè rójú rí Ọlọ́run ń bẹ̀ ìyẹn máa ṣe gbẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ni. ìran kẹta òun ni máa dàrú yé tẹ́nìkan ò gbọ́dọ̀ sọ pé òun rádi dájú pé bídíà lélẹ́yìn torí ń dàrú yé ntí báyìí sí ń dàrú yé khilafu mu'tabar ti wà ń bẹ̀ ó sì lè ṣe ìǹkaàrù ẹlòmíì lérí ẹ àgbọ́yọ̀ ọmọ yàtọ̀ síra wọn látàsùkò àwọn sàábà ànábì ni látọjú ayé ànábì ní differences ti máa wà láàrin kálukú lérí eléyìí ọlẹ́rì látọ̀dọ̀ Ọlọ́run ọlẹ́rì látọ̀dọ̀ ànábì ń pé ẹ ṣe nǹkan báyìí ànábì Dawud alayhi salatu wasalam a máa gbààwẹ̀ ńjọ́ kan a máa fijọ́ kan túnu Ọlọ́run ànábì ti sọ bẹ́ẹ̀ fún wa pé wà recommended bẹ̀ṣẹ̀ ànábì fún rẹ̀ gbà ànábì sallallahu alayhi wasallam ọ̀gbà tọ̀ ẹni tó bá fẹ́ gbà tó pè ń bídíà so ó ti rí súnà kàwlíyà kò rí fìlíyà ni bẹ́ẹ̀ ni ẹ ṣàpọ́nlé ànábì ẹ ṣàpọ́nlé òbí yín ẹ sokùn ẹbí papọ̀ gbogbo àwọn àṣẹ wọ̀nyí wá nínú tírà Ọlọ́run ó wá nínú súnà ànábì káwọn èèyàn wá practice ẹ̀ lọ́nà tọrọ wọn lọ́rùn àtọ̀nà kan tí wọ́n gbé gba ọ̀nà tuntun táàdẹ̀ráyà kan àtàdísì kan tó takò ọ̀nà tí wọ́n gbé gbà yẹn táàsìráyà àtàdísì kan tó sọ pé ọ̀nà tán gbọ́dọ̀ gbé gbà ní àmọ́ kẹ́nìkan wá nítorí ànábì ò gbé gbọ̀nà yẹn kò tí ì tó lẹ́fídẹ́ǹtì láti pè ní bídà àwọn differences máa wà ní ọ̀gángan yẹn tẹ́nìkan ò lè sọ pé yẹ̀kínù ń bẹ fún mi láti pè yàn ló ń bídà lérí eléyìí
so yìí bídíà tá ń sọ tó wà mọ̀dìmọ́mọ́ tí yẹn ó gbẹ̀ṣẹ̀ lérí ẹ̀ tí yẹn ó dọ̀tọ̀ ọlọ́run lérí ẹ̀ òun nìyí tàrí dájú bá wà fún wa pé kíní yóò ní basis rárá kíní yóò ní ìpìlẹ̀ rárá pẹ̀lú yẹ̀kínù lálàdẹ̀ fi conclude wípé kò ní ìpìlẹ̀ rárá bẹ́ẹ̀ so gbogbo ẹ̀sìn tá a bá mọ̀ sí ẹja jọmọ ní rìsíptì látọ̀dọ̀ ọlọ́run ọba ẹ̀kọ́ mi ta tún kọ́ ní ara àyà yìí ní pàfà man kana ala bayyinatin min rabbihi ta lẹ fẹ́ fi wẹ́ni tí ń ṣẹ̀sìn tó ẹ́ sí kóra àdídájú látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ wa yatluhu shahidun minhu tó sì rẹ́ lẹ́rìí látọ̀dọ̀ ọlọ́run ọba nínú Kùránì tí ń jẹ́rìí fún pé tó ń ṣe yẹn lọ́nà wa min qablihi kitabu Musa tíra àwọn tó ṣáájú náà bí ànábì Musa òun náà ń jẹ́rìí sí pé bó ti yẹ kó rí ní imaman wa rahmatan tíra tó jẹ́ imam tí ń darí àwọn èèyàn lọ síbi tó dáa wa rahma tó sì jẹ́ ìkẹ́ ulaika yu'minuna bihi irú àwọn èèyàn lè pè ló ń gbàgbé òdodo tí wọ́n gba tíra ọlọ́run ọba gbọ́ wa man yakfur bihi minal ahzab ẹni ọlọ́run bá sọ̀rọ̀ tó ní kí lọ́lọ́run sọ ẹni ọlọ́run bá sọ̀rọ̀ tó ní kí ní bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ fannaru maw'iduhu iná lọ́rọ̀ rẹ̀ ọjà sí ọlọ́run má ṣe wá lọ́mọ náà fala taku fi miryatin minhu má ṣe yè méjì sí ń tọ́ bá ń rí nínú ọ̀rọ̀ ọlọ́run má ṣe yè méjì sí pé ẹni tí ó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí ó gbà Al-Qur'ani gbọ́ iná ní ọjà sí innahul haqqu min rabbika òdodo ní látọ̀dọ̀ ọlọ́run ọba walakinna akthara an-nasi la yu'minun ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n kàn jẹ́ni tí kì í gba ọlọ́run ọba gbọ́ ni èyí náà ni a fẹ́ fi dára wa lẹ́kọ̀ọ́ tafsiri ní èní àrò pé yóò gùn tó báyìí ó padà wá pé wọ́n náà tá a máa fi sọ̀rọ̀ ó ku ìṣẹ́jú mélòó kan ọlọ́run gbà lẹ́sìn fún wa ọlọ́run jà sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o ọlọ́run jà sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọlọ́run jà sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé a máa ṣe wọ́n nínú Islam a máa ṣe wọ́n pẹ̀lú iman a máa ṣe wọ́n nínú ihsan àti aziki àti fàyàbalẹ̀ àtàláfíà wala la ilaha illallah wala muhammad rasulullah wala sallallahu alayhi wa sallam subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.